Africa Content TV. Wọ́n ti máa gbọ́ ọdẹ ẹ̀wọ̀n ẹ̀hún. Orúkọ Èkó jẹ́ ẹ̀rọ ìgbàlẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀hún. Òbílóyún ọ̀ká àwọn ìgbàlẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀hún. Òbílóyún ọ̀ká gbogbo Èkó. Òbílóyún ọ̀ká ó ní òkèké wá lọ. Òkè wà lórí. Torí mo ní àbú ẹ̀. Torí mo ní àbú mú. Ó ní òkè bá yọ̀ta. Àlọ́ bá jẹ́ nínú. Ẹni mi kò ní. Àwọn kan lálọ́ ní. Àwọn lálọ́ kú lọ sá àdúgbò ìsọ̀rọ̀ Èkó. Wọ́n ti wọ́n gbọ́ àwọn ìgbàlódé Èkó. Àwọn ìgbàlódé Èkó. Ọkọ̀ wá apọ̀jọ́ àdánilò níjọba ètò àbáṣọ. Sọ́wọ́n bá rìn ní bọ́lá lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò sọ̀rọ̀ náà tí ó dùn fún ètò aláwí rẹ̀ ti bá ọgbà tó. Wọ́n sì lè wọ́n ọ̀gá níbi àwọn ọmọ yẹn kẹ́lẹ́ lọ́wọ́ àgbà ọlọ́ọ̀gá. Ó kárí ìṣòro ìṣòro àdìọ̀sọ́lẹ̀ ní bàbá rí sọ. Àdìọ̀sọ́lẹ̀ ní bàbá rí sọ. Ó gbà níbi láàbàdà àti òkun. Àjọmọ̀ṣẹ́lẹ̀ ìnira jọ. Gbogbo dáadáa ní wọ́n lọ́bà sọ. Nínú Nàìjíríà ó fi ẹ́. Ìkọ́lé ní dojú àkúrẹ́ lọ́bàdà àti ẹ̀já òsì. Àrùn mi sọ̀rọ̀ ẹ̀pẹ̀ pàṣẹ. Èkó ló ní fàájì. Èkó ló ní ìsáyẹ̀ Abíọ́lá Ìbáǹkà. Báwo ṣe gbẹ́gbẹ́ fún? Ìlú bí Èkó sí. Ibẹ̀ náà bá wá sí ọ̀la àbáta. Ibẹ̀ ládàá bá wá sí ọkọ̀ òbátọ̀. Ibẹ̀ láti lọ́ọ̀lé ìwé àlá bí ọ̀la àbáta bá wá sí yọ. Ibẹ̀ láti sọ́mọ kúrò. Odó ni bá já sí Fújì. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ sọ́ọ̀mù òjì tí ọ̀la bí ọ̀la àbáta bẹ̀rẹ̀ ló ń gbé. Èkóró ní fàájì, èkóró ní sáì, èkóró ní tọ́da kúndé lábàdàgbà lábẹ́rẹ́ náà. Látọ̀rí ìgbọ̀nà wa, láti rí pírẹ́sìdẹ̀ntì ní sẹ́yìn, democracy tó bẹ̀rẹ̀ kúnlẹ̀ ilẹ̀ àbága. Látọ̀dọ̀ pírẹ́sìdẹ̀ntì náà, gọ́ọ̀nù tẹ́lẹ̀. 1999. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní Èkó. Àwọn Nọ́ọ̀lé Foundation Èkó kalẹ̀ jù bá President wa ní sẹ́yìn. Àwọn Nọ́ọ̀lé Foundation Bẹ́kọ̀ ṣe wà ní sẹ́yìn ogún lé lábàgàmì àlọ́bìnrin náà. Òtún kan bàbá tó gbéra kí bá jẹ lá. Yàrá àwọn náà ṣe kúdúrú méje yàrá àtúnfà aláàbí fún Lagos. Bọ́tọ́ wá kọ́ àwọn ọmọ ọdún ẹ̀pẹ́ aláàrọ̀. Ẹ̀ẹ́sán náà ní ọmọ ọdún ní kò fẹ́ rí bí wọ́n ṣe dáadáa. President Gómìnà sábẹ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run jẹ́ ọlọ́ra ẹni wọn kúnlẹ̀ lábàgàmì àlàbí káàrí wọn pẹ́ ni. Babájídé Sanwó-Olú
bó bá sanwó Èkó wà Sanwó-Olú. Bó bá Sanwó-Olú làwọn ká san wà sanwó Èkó. Bó bá lọ sanwó Èkó wà Sanwó-Olú. Bó bá Sanwó-Olú tán làwọn ká wà sanwó Èkó. Orílẹ̀ àgbàdá ìrọ̀lẹ́ mo ṣe dára. Èkó ní bàjẹ́ o. Ó tá ní Èkó. Òun lábẹ́ fi wọ̀n fáráyé. Aráyé ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ sí ní fíìmì. Lọ́lọ́ ìbọn wí ọkùnrin lábẹ́ àgbàgbà lábẹ́ ẹ̀rí wa lórí omi. Orí omi ilẹ̀ àyà ẹni tí wa ẹ̀dá tó yí mú. Ẹni tí fóònù ẹ̀ bá ti bọ́ sómi, ó ti lọ nìyẹn. Ẹni tí wa ẹ̀dá tó yí mú àlà àbíọ́lá àbáàbà. Ẹ má ṣe omi ìṣe ara àbí kó bọ́ sí. Assalamu alaikum kí n bá o. Assalamu alaikum kí n bá o. Kílẹ̀ ọmọ náà lórí sẹ́rí. Ọlọ́dún ìgbà ọjọ́ fún ìgbà ọ̀sẹ̀ tó sẹ̀. Ṣùgbọ́n bí o fẹ́ bá a ṣe rà fún ọjọ́. Wọ́n ti ṣe ní mẹ́tìmẹ́. Ṣùgbọ́n tọ́dún 2024 yìí. Under His Excellency Babájídé Sanwó-Olú gómìnà Èkó. Eléyìí tún lágbára jù bá lọ. Eléyìí tún láàbù. Gbogbo ayé ló gbọ́. Gbogbo èèyàn ló mọ̀. Mọ́lẹ́ làbàdà rẹ̀ àdàbí ẹ̀rín wọn. Bí láǹfẹ̀ẹ́ rí láàbàdà bá àṣẹ ń lọ bẹ́ẹ̀. Àwọn aṣojú bẹ́ẹ̀ rẹ̀ lọ bí láàbà pa bàbá Síámù. Èkó, àwọn mi sáré pẹ̀lẹ́ kù. Àwọn mi sáré pẹ̀lẹ́ kù. Àti bàbá pẹ̀lẹ́ kù. Wọ́n ti máa gbọ́ òde bẹ̀rẹ̀ wọ́n ẹ̀hún. Orúkọ Èkó jẹ́ àwọn mi sáré pẹ̀lẹ́ kù. Òbí lóyún wa náà. Obìnrin ọ̀gá lóko èlò obìnrin ọ̀gá omi òkè tó wá lọ òkè wà lórí torí mo ní àbò ẹ̀ torí mo ní àbò mú omi òkè mẹ́jọ ta àwọn fẹ́ jẹ́ nínú ẹ̀ẹ́dì mi sóbi àwọn tó ná lónìí àwọn náà ló kú lọ sọ àdúgbò ìsọ̀rọ̀ ìlú. Wọ́n ti wọ́n gbọ́ àwọn ìgbàlódé ẹ̀rọ ìlú. Ọkọ̀ wá akọ̀ṣẹ́ àdánilò níjọba ètò àbáṣọ. Ṣọ́wọ́n bá rìn ní bọ́lá lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò sọ́wọ́n náà tí ó dùnkú ètò aláwí rẹ̀ ti bá ọ̀gbà tó. Wẹ́rẹ́ sí lè wọ́n ọ̀gbẹ́ níbi àwọn ọmọ yẹn kẹ́yẹ ló bá ọ̀gá olóyè náà. Ó kárí ìṣúré ìlú ẹ̀rọ. Àti òṣùlẹ̀ ní bàbá rí sí o. Àti òṣùlẹ̀ ní bàbá rí sí. Ó gbà níbi láàbá làwọn ìlú ọkùnrin. Àjọ máa ṣeré ìlú àjọ.